kí ló dé Minini Keche kí ló kúkú dé Portable Arijan kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé gan-an kí ló dé tó wá joyè wèrèpè tó kàn jó everybody wọ̀nyí kí ló dé tó wá joyè ajé elékùrú tó kàn ṣe wọ̀nyí káàkiri kí ló dé tó joyè ọ̀bẹ nìkan jà fọwọ́ gún gbogbo lé nímú ṣé bí wàá ti Lizzy la gbọ́ pé ìjà tí ẹjọ́ ń fà jọ kí ni màmá ẹ sábọ̀dù tó rà nínú gbá ẹ kó o tó ní kíyà yẹn fò kó níṣó kí ni màmá ẹ sábọ̀dù ṣe Portable kó o tó ní kíyà yìí kó fò kó níṣó ó mà wá ga o ọkùnrin láì ṣobìnrin Portable ṣó gbàgbé pé ọkùnrin ní ẹ ṣá ó mà kí n ṣobìnrin wọ́n dẹ̀ ní àgbà ò kí n ṣòro bí èwe mo rò pé láti bí tí màmá sábọ̀dù ló máa ti jóye Olúfimọ́ láti bí ọ̀dọ̀ Lizzy ló máa ti jóye Olúfimọ́ ni kí ni màmá sábọ̀dù tún ṣe fún ẹ tó ní kí ìyá yìí kó fò kó níṣòro kò sí nǹkan tó máa sọ sí ìyá yìí tán ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí Portable ṣojú ìyá yìí rí tẹ́ ẹ bá wo àrà tó ń fi ìyá yìí dá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa béèrè pé kí ni ìyá yìí ṣe fún Portable tó le tó báyìí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí tẹ́ bá share fídíò yìí tán ẹ̀yin tẹ́ gbígbà ọkùnrin lẹ́yìn tẹ́ kọ́ máa kọ́ sí péjì yìí ẹ bá mi subscribe sẹ́lẹ̀ ilé Global TV ṣé wá rẹ̀ yìí tẹ́ ẹ ti subscribe mo máa gbàládùra fún yín o ṣé rọ́wọ́ tẹ́ ẹ fi tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí o kódà ẹ ò ní fi gbé ọmọ sí lágbára ọba mi Èdùmàrè owó lẹ máa fi gbà mo wò pé tí n bá rí information yìí tí n bá mú wá fún ẹ̀yin lólùfẹ́ mi kò ní dùn mọ́ mi nínú tó torí bó ti ẹ̀ ti lè jẹ́ pé mi ò fẹ́ máa bá Portable nírú nǹkan báyìí mọ́ mo ti believe pé látòrí ti Lizzy á ti doyè Olúfimọ́ náà mo yẹ tó rí tòun pẹ̀lú ìyá Ẹsábọ̀dù kí ló dé kí ni ò bá ṣẹlẹ̀ náà nísìn tí ìyá yìí náà bá tún wá jáde fún ẹ̀sìn àwa di Portable versus Lizzy versus ìyá Ẹsábọ̀dù ta ló túmọ̀ tó tún máa tún jáde fún ẹ Portable enough is enough ọkùnrin ní ẹ̀nà o kì í ṣobìnrin àgbà òdẹ kì í ṣòro bí èwe ẹ̀yin lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yẹn jọ ẹ bá mi share kó go viral ẹ wá gbọ́ nǹkan tí Portable sọ against mama Ẹsábọ̀dù mo pè tẹ́ ẹ bá gbọ́ tán ó ṣe é ṣe kẹ́yìn náà wá ní one or two things tẹ́ ẹ fẹ́ sọ lábẹ́ comment section ẹ má bá mi ká lọ. gbogbo ní tíátà àwọn tó ń fẹ́ wá wọ́n sì máa fẹ́ wá àwọn tó ń bú wá ó ti ẹ̀ mú orúkọ báyìí wọ́n sì máa bú wá ṣé wọ́n ra wọn tí wọ́n sún mọ́ wọn tó ń gbé nínú ìlú tí wọ́n wà ó wọ́n gbọ́ kárí àgbáyé yìí o wọ́n ní ká máa wò wọ́n níran wọ́n lẹ́ni táyé bá ti bàjẹ́ a sì máa wẹ́ ní kúnra ni. Àrẹ̀jámọdé Mr. Portable ọkọ̀ Ẹsábọ̀dù káàbọ̀ tó ti di Ẹsádọ́ọ̀g. ṣé ń gbọ́. ìyá báwo ni ṣó fíìlì mi díẹ̀. ṣé ẹ gbọ́. mo ní ṣó fíìlì mi Ẹsábọ̀dù tó ti di Ẹsádọ́ọ̀g ṣó fíìlì mi nígbà tí mo dìgbò lù ẹ́. àbúrò sọ pé ò fíìlì mi rárá wàláhì ò fíìlì mi ó rẹ ní kọlù ẹ bẹ́ẹ̀ rí ó pàdé àgbàkóru ẹ̀ rí ó pàdé àgbàkóru tèmi rí ó ti yáwé rí. nígbà wo ni Portable wá di fracas. tó ń ṣẹnu jábàjábá I know you feel me ó ní fíìlì mi kẹ ó mọ iye ẹni tó ti jáde síta tó ti dọ̀tí ẹ ó mọ iye ẹni tó ti jáde tó ti sọ̀rọ̀ sí ẹ nígbà táwọn èèyàn ń bẹ̀rù tẹ́lẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ ó rí àwọn ọmọ ayé tú jáde àwọn ọmọ mi ń gbòòrò ayé wọ́n dọ̀tí ẹ wọ́n jẹ́ kó mọ̀ kó jẹ́ kankan ó jẹ́ anything tó kó gbọ́ àwọn èèyàn lọ abẹ́ni mélòó ló ti rán lọ ẹ̀wọ̀n ẹni mélòó ló ti bú nínú celebrity politicians ọba tó dẹ̀ tipasẹ̀ tiẹ̀ tó lọ ẹ̀wọ̀n ó jẹ́ kankan yàtọ̀ sáwọn aráàlú òyìnbó ń bẹ̀ àwọn ilé tó ti dàrú ẹni tó ti nígbéyàwó tó jẹ́ pé lẹ́yìn tó nígbéyàwó tán ló lórí gbogbo ara ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ wípé lágbájá ti bá sọ̀rọ̀ ní 1986 ọkọ wa lé yẹn jáde ṣé o mọ iye ilé tó ti break dànù home tó ti break dànù ṣé o mọ iye níbi ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ wèrè tó máa ń sọ jáde lẹ́nu tó dẹ̀ bẹ̀rù Ọlọ́run dáhùn ẹlẹ́dàá gbogbo àwọn tó túlẹ̀ ẹ̀ka kò ní dáríjì ẹ̀ àwọn èèyàn tó torí tiẹ̀ dórí wíṣà mo bá kọ́ torí tiẹ̀ dórí wíṣà láwọn tó sọ̀rọ̀ burúkú tó tó ohun tí kò yẹ kó
kò tú tó torí tiẹ̀ torí ìwé ṣá ẹlẹ́dàá wọn ò ní dáríjì ẹ̀. àwọn kan dẹ̀ wo wípé ikú yájẹ̀ sí wọ́n torí ọ̀rọ̀ burúkú tó sọ àwọn fi kú bora wọn láṣìírí àwọn yẹn ló ṣe mistake òye kan ti mọ̀ pé ó ti yá wèrè even tó bá tiẹ̀ jáṣìírí tó mọ̀ náà ló sọ èèyàn rí wọn ló ń sọ àṣírí ọlọ́run ní ká má tú àṣírí ara wa wèrè ara ẹ wá kú lórí àṣírí títú ó bọ́ sórí irọ́ pípa ó bọ́ sórí káwé nǹkan burúkú mọ́ èèyàn lẹ́sẹ̀ ó bọ́ sórí èébú oníwà àgbà blọ́gà ṣé bẹ́ẹ̀ ni blọ́gà sì ń ṣe gbogbo tó ń ṣe yẹn kì í ṣiṣẹ́ bloggers o bloggers wọ́n á rí nǹkan wọ́n á ní àlágbájá ó dàbí ẹni pé a gbọ́ pé ó gun orí igi wọn ò ní confam ẹ̀ sáré lóde ní ẹni tó fi jẹ́ pé gbogbo ẹ̀ orí o confam ẹ̀ tó wá ń bí ibù I know you feel me o feel me èmi ò kí ń wo ṣí orí burúkú tó máa ń ṣe lórí Instagram yẹn o ṣùgbọ́n ìgbà tí mo lọ wo eléyìí tó ṣe last tó ló fi ń bú mi tó ń fi jàkàjàkà tó ń bú ọláyà tó ń bú yàgbẹ̀rẹ̀ tó ń bú gbogbo ní tíátà lápapọ̀ mo rí bó ń gbọ̀n wà ṣèkìn ó ń gbọ̀n ó bá ẹ wọ́gán mọ̀ bó ṣe jẹ́ pé oníwèrè lọ́pọlọ tó jẹ́ pé ó ti ṣubú rí orí ẹ ti dàrú yẹn náà ó bá ẹ ẹ̀sádọ́ọ̀kì ó bá ẹ I know ó bá ẹ mo mọ̀ kó bá ẹ gbogbo ẹlẹ́dàá àwọn tó ti bà tiwọn jẹ́ ló ń dìgbò lu ẹ wá kúrò ń bẹ̀ bọ́ sórí ẹ̀ńtátẹ́nà olùfẹ́ rìn indọ́sítírì tí wọ́n ti ń jẹun o fẹ́ dojú ẹ̀ bolẹ̀ o fẹ́ kọ́ jẹun mọ́ o ń sọ kátakátá o ń sọ kátikáti tó o bá fẹ́ jẹun lára wa sọ ń tó dáa yé wí kú mọ́ o ti ya wèrè I know you feel me ẹni ẹ̀gbọ́n tébù mi ní báwọ̀ sọ̀rọ̀ o ní bá mi sọ̀rọ̀ dẹ̀ ń gbọ́n lórí tó bá lọ bọ̀ wá padà sórí ọ̀rọ̀ mi tó bá lọ bọ̀ wá padà sórí ọ̀rọ̀ mi olú bá mi sọ̀rọ̀ mo kọ́ lu ẹ ṣẹ́kì I know I shake you mo fọ́ gbàyàn gà mọ́ ẹ lórí mo tú kásálà mọ́ ẹ lórí ẹ̀sádọ́ọ̀gì kí náà ti sọ orúkọ ẹ náà adétòkun wà bí kí náà pè é ó tó kún wèrè kọ́kọ́ bá o abirùn ọ̀dẹ̀ dìdìrín ìwọ wèrè tán náà kiri dublin tó wà gbogbo àṣírí ẹ náà láti gbọ́ wọn ni wọn ń nà ẹ káàkiri ní aláìní tìjú wa tún máa sọ àwọn ẹbí ẹ ògá tiẹ àwọn ẹbí ẹ òbẹ jórúkọ nǹkan kan ìgbàdógbèjì èrò wájà ilé ìwé ṣe pé mo wá fún ẹ lésì o mi fún ẹ lésì etí kan náà ń gbélé yìí o mi fún ẹ lésì rárá etí kan lélẹ mo wá bá ẹ sọ̀rọ̀ burúkú lórí ènìyàn ni ẹ o kì í ṣọlọ́run o ṣẹni tó gbọ́dọ̀ bá sọ̀rọ̀ tì ìgbà tó ka kùkù ní sin kí ló ti wá rí ṣe fún mi olórí burúkú orí ẹ ti dàrú wọn ń nà ẹ kiri dublin náà táwọn ẹ máa tó rí dání sẹ́nu ìran lé wọn tó bá ti wọlé tó máa nà ẹ jáde wèrè ara ẹ ìgbà tó fẹ́ nà ẹ pa ìjọba fún ẹ mọ́tò tó ń gun kiri olórí burúkú àṣírí ìgbà tó mọ̀ pé ó ti yá wèrè jẹ́ kí n wá jẹ́ kó mọ̀ bàbá tó bí ẹ lọ́mọ àti gbọ́ pé bàbá ẹ sunkún kú ni náà bàbá tó bí ẹ ó sunkún kú ni ìwọ ẹ sá dọ́ọ̀gì bàbá ẹ sọ ẹ kún wá bú wọn ni wá bú ìyá ni. wọ́n lẹ́nu bàbá ẹ náà gbọ́rọ̀ wọ́n ní bàbá ẹ máa ń bú ọba àlù pé bàbá ẹ sọ ẹkún kú ni. jẹ́ kí n wá sọ source of your problem fún ẹ àwọn èèyàn tó wù ẹ wọn ọmọ ojú kókó ìṣòro ẹ rí. For me, every time. ó dẹ̀ mú àṣírí yẹn ó dẹ̀ tú nígbà tẹ̀ já onítọ̀hún ló tọ́ ọgbọ́n ẹ̀ lọ́pọlọ tó fi ń ṣe bìbìrì tó fi ya wèrè tó fi wá mọ tó ń sọ mọ́ òdàṣẹ́ bloggers mọ̀ yàtọ̀ sí iṣẹ́ abàlùjẹ́ òdàṣẹ́ bloggers mọ̀ yàtọ̀ sí iṣẹ́ apààyàn mọ́ that is your problem yẹn lórí ẹ fi yí I know wípé wọ́n gbọ́n mọ̀ pé orí ẹ ti dàrú ó ti ya wèrè mo mọ̀ pé ó mọ̀ ẹ̀sà dọ́ọ̀kì mo mọ̀ pé ó mọ̀ because àwọn tó ń gbọ́ ẹ ò mọ̀ ọmọ rẹ̀ ti mọ̀ ìtàn wọn kọ́ ti mọ̀ àwọn tí ò tí mọ̀ mò ń já wọn France ní wẹ́sàdọ́ọ̀gì ló ti ń gbóògùn France and kí ni yẹn ti dìran ó ti ràn kan nínú ọmọ tó bí gbogbo tí mò ń sọ yìí ó mọ̀ nínú wẹ́sàdọ́ọ̀gì tọmọ yẹn náà ti ń ṣe bí onígbọ́n nígbọ́n tó ti ń ṣe bí wèrè wọ́n mọ̀ náà ìwọ yẹn ló wá gbé àgbo tó ní wẹ́sàdọ́ọ̀gì spiritual center olóńtàgbò kò ṣe inú àgbo wèrè tó ń fún ẹ lóhun tó ń gbàjọ ló tó ń ta fáwọn èèyàn ẹ̀yin tẹ́lẹ̀ ra gbò lọ́wọ́ oru ẹ̀sà dọ́ọ̀kì ẹ má ra gbò lọ́wọ́ ẹ mọ́ àgbo ògùn wèrè fún yín jẹ o ẹ má yá wèrè o àgbo ògùn wèrè fún yín jẹ olórí táwọn ṣe wà ní ṣòwò yẹn ẹ ra gbò lọ́wọ́ wèrè ẹni tó ń gba òògùn tó ń gba àgbo tó ń gba abẹ́rẹ́ ní France àwọn tó ń gba abẹ́rẹ́ ní France fún ẹ bá mi fà ó yá sọ claim ẹ proof ẹ bastard
wèrè tó ń tọ́jú ní France tó wá mú ọ̀rọ̀ tí àwa ìlú mọ̀ká wa mú dùdú tó mọ̀rọ̀ wa tó fi ń ta yín tó lóun fẹ́ bá wa láyé jẹ́ ayé tiẹ̀ ló máa bàjẹ́ ó rí kó ti ka bùkù gbogbo àgbáyé náà ti gbọ́ pé gbogbo tó ń sọ off. wo bí ní ìwà láti wá fún ẹ lésì tó rántí ní kí n máa fún ẹ lésì èsì kọ́ ni mo fún ẹ ọ̀rọ̀ burúkú ni mo ń bá ẹ sọ. ìpè tí mo gbà ti pọ̀ jù wọ́n ní kí n fi ẹlẹ̀ pé ó ti yá wèrè ọ̀ èmi ti sọ fún pé mi ò ní fi ẹlẹ̀ ọ̀hún tó bá jáwọ́ mi ní jáwọ́. àwọn èèyàn ti ní kò fi èèyàn lẹ̀ o tún ṣe ló ní ìfilẹ̀. ẹni tó bá fẹ́ sọ wípé bí mo ṣe sọ wípé mi níṣẹ́ mi náà mi lè lu jìbìtì mi lè pààyàn mi lè jọmọ gbé mi lè gòsì tí mo lè ṣe mi lè jáde mi ní sílé mama èèyàn kọ́ dẹ̀bẹ̀ bá díṣẹ́ tí mo ti ń wọ́n bá tí mo ti ń rí 10,000 20,000 100,000 tí mo fi ń ṣe yẹn náà èèyàn kọ́ fẹ́ bá bẹ̀ jẹ́ wọ́n ní kí n filẹ̀ mi ní filẹ̀ ayé yẹn má bàjẹ́ wàhálà wa ẹ̀sà dọ́ọ̀gì máa sọ̀rọ̀ burúkú fún lágbájá jọ kí ló mọ̀ tó máa bá lẹ́nu ẹ̀ jọ ọ̀rọ̀ burúkú tó wà ní gbogbo tó ń sọ̀dà wèrè ló ń ṣe ó sọ̀rọ̀ burúkú wèrè ló ń ṣe ọmọ wa bẹ́ẹ̀ bu ẹlẹ́nu gbọ̀ngbọ̀n olórí kéńké olójú fọ ọlọ́run ló ń bù tó bá ti fi ẹni èbú bu anybody tó dẹ̀ jẹ́ èbú ara ẹ̀ ọlọ́run ló ń bù mélòó ló lè dà tó ń bú àwọn èèyàn bákan lórí ẹ̀ṣìrí bákan lójú ẹ̀ṣìrí bákan lápá ẹ̀ṣìrí ìgbà tí jókòó de èrò wájà ìwọ ò náà ṣìrí rárá olórí burúkú ara ẹ̀ àṣírí ara ẹ̀ wà tó máa sọ kó má bàa fi bu ẹ̀ orí ẹ̀ ti dàrú ọdẹ dídìrín aláìníláàkáyè jẹ́ tó gbọ́ bó tún dún wá bẹ̀rùn yìí. iye màlẹ́ sábọ̀dù jẹ́ Portable. láti kí ṣe pé wèrè tó yà ó ká pẹ̀rọ̀ kọrùn ó máa ṣọ́ àbọ̀ ó kó kọ́ra tó wọn kò fọ́ ẹ̀dá kámọ̀ kò ti ya wèrè gangan wé aṣọ jágàjàgà mọ́ra kámọ̀ kò ti ya wèrè dísìsì lè lunatics nìkan gbé lọ sáró. àwọn àrò náà ṣe bí àrò ìlú tó wà ní Dublin yẹn ṣe bí àárín èèyàn kan náà fi lé ẹ sí ẹyin ó dí ìlú lòun àwọn dáyọ ẹ sọ́tọ̀ ni ẹ̀sà dọ́ọ̀gì ṣé o ti ya wèrè ni mo mọ̀ pé wèrè tó ń ṣe ẹ́ ló gbé ẹ gbọ́dọ̀ wá ṣùgbọ́n ẹ gbá lọ́kọ́ wèrè mo fẹ́ nà ẹ̀ dá ẹ padà sínú igbó tó ń gbé kó lọ jókòó jẹ mí ni ó máa sọ̀rọ̀ mọ́ máa sọ̀rọ̀ máa sọ nǹkan mi ọ̀rọ̀ tiwa iná ti tó wọn ní nǹkan dùn mọ́ ṣé o ti ya wèrè ni ó rí ń ta mọ́ mo mọ̀ kó máa tó ta máa wọn olóṣèlú ó tó máa tó he àwọn ọba gbogbo àwọn ìyàwó ilé tó ti bà tiwọn jẹ́ nílùú òyìnbó ti ṣe yẹn ó tún ṣe máa tó mẹ́lòmíì náà wèrè ẹlẹ́dàá gbogbo wọn máa bá tiẹ̀ jẹ́ abirùn ọdẹ gbogbo àwọn ajá ẹ tó ní kọ́ máa sọ̀sọ̀ kó sọ orí mi mélòó lórí tí mo dá lóhùn nù wọn ní ìdá kankan lóhùn mi ní dá wọn lóhùn òòrì tó bá pọ̀ ọ̀rọ̀ tó ń sọ jódodo torí gbogbo bó ṣe máa ń blọọkì èèyàn yẹn ó ní blọọkì lọ́bẹ̀rẹ̀ náà àwọn ajá ẹ tó ń tẹ̀tẹ̀kùtẹ̀ sórí ẹ pósìtì mi ìdí máa fún lẹ́sìn tàbí tí n bá blọọkì no I don't do that mo ń wò wọn ni wọ́n ti blọọkì tó èèyàn 200 lórí pósìtì tó ṣe láti life tó ṣe last o block to 200 tó o bá ń ṣe dá àwọn èèyàn ní máa against ẹ o ṣe dá náà ṣe ń against ẹ o dẹ̀ tó fẹ́ gbà mo lóò tó fẹ́ gbà ẹ̀sà dọ́ọ̀gì àṣọ̀rọ̀ burúkú fún lágbájá kí ló mọ̀ tó máa bá lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ burúkú wo ló ní lẹ́nu gbogbo tí ọ̀rọ̀ burúkú ni tó sọ yẹn àbó ìṣòrí burúkú àbó ìṣe bíbèrè àwọn àfa ayé àwọn pásítọ̀ ayé àwọn onínúure àwọn èèyàn gidi ọlọ́pọlọ onílàkàyè ń tọ́ wí ni pé ká fi ẹ lẹ̀ ọ̀nlẹ́ni títí ẹ bá ti bàjẹ́ máa ń wọ ẹnu kúnra ìwọ náà dẹ̀ filẹ̀ fi màmá lẹ̀ pé bóyá wà á pa mí pé bóyá wà á bàjẹ́ ni ẹ pé gangan àjẹwèrè wo ọmọ yàrá kì í ṣe ká àwọn yàrá kì í bá téèyàn jẹ ó gbọ́ àtòrítẹ́rẹ́ tó wà lọ́wọ́ àwọn ìyàwó àkọ́kọ́ já mọ́mọ́ aláìgbọràn lórí ni tó wọ́n bá dẹ̀ tún ti bẹ̀ wọ́n àwọn ìyàwó àti gbọ́ olórí burúkú ààrẹ tó mọ yẹni tó bá ẹ sọ̀rọ̀ pé màmá ẹ má sọ̀rọ̀ mi síta wá dẹ̀ tún sọ ṣé ó fẹ́ gba yìí kí ló wà jọ lójú ẹ ta ni ò náṣìírí náà ta ni ò náṣìírí lórí yẹn kò sí. tó ní wà táṣìírí tó ń táṣìírí gbogbo àwọn èèyàn àti nígbà olóyìn fún ó táṣìírí òun bá yé jẹ ni òun pa èèyàn ni ó mọ yẹni tó ti pa olórí burúkú ó dẹ̀ lè rọrùn wọ ọ̀run bú ló máa wọ̀ ọ̀run náà ló máa wọ̀ ó gbọ́ bí n bá kú lásìkò ìwọ kọ́ ló pa mí Esabod ẹ̀wọ́ ọlọ́run ló pa mí kò dẹ̀ ní pa mí torí kò sọ fún mi pé máa kú léwe ó gbọ́ mi bá aládéhùn bẹ́ẹ̀ àdéhùn pé máa dàgbà máa darúgbó dandan ni ìwọ tó bá ní má dàgbà àwọ ló máa kú lójijì Esabod olórí burúkú ara ẹ̀ òwúra ẹ̀ kó tó máa bú àwọn èèyàn tó dàbí ìnàkì wèrè alára kampala ibà ò lè yàn sí rí bí olórí burúkú báyìí náà tó bá ní àrùn ọpọlọ náà ṣé kò ní iye ìṣẹ́jú bí márùn torí ẹ fi ń pé náà ni ó ní bí 5 minutes torí ẹ gbọ́dọ̀ fi máa fi pé gẹ́gẹ́ bí wèrè lórí burúkú ọdẹ dídìrín ilé tó pọ̀ ó ti bàjẹ́ ẹ̀bẹ̀ ti pọ̀ lórí ọ̀rọ̀ ẹ ní fi ẹlẹ̀ mi ní fi ẹlẹ̀ ṣe gbọ́ àwọn èèyàn ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó lè fi yáyì lẹ̀. ọlọ́run fẹ́ràn kéèyàn máa fún ẹ lésì tó ló fẹ́ build page ẹ ó fẹ́ build ó fẹ́ káwọn èèyàn dá ẹ mọ̀ ó fẹ́ fi mí dìde ayé ẹ ti bàjẹ́ wèrè ara ẹ ń sọ pé àwọn èèyàn kan ò lógo ṣé wọ́n ló ń pín ògo ni ìgbà tí mi lógo báwo ló ṣe wá dá mi mọ̀
abirùn dídìrín ọ̀dẹ̀ lórí burúkú ń gbàbẹ́rẹ́ ní France ó tún bọ́ àwọn èèyàn wo bí tí o fẹ́ gbọ́ ẹ̀sà word oníwọ̀n pè é pé kó wá dá sọ̀rọ̀ tá a pa ni ṣé máa jẹ́ artist ni àbọ̀já press. ó ti ṣí pẹ̀lú lọ burúkú tó pa yìí wọ́n pè é kó wá bá wa parí ọ̀rọ̀ sẹ́yìn. báwọn ṣe máa pẹ́ ni tí ò mọ̀ nípa. wọ́n pè é kó wá parí ọ̀rọ̀ o ìgbà tó di wípé àwọn àgbàlagbà láwọn fẹ́ discipline àwọn ọmọ àwọn tọ́rọ àwọn bàbá yẹn gbàdúrà káwọn ọmọ yẹn kú ọ gbàdúrà káyé wọn bàjẹ́ ó lọ mú pọ́ìntì yẹn ojú ibi tó ti ń bínú ló lọ mú tó wá ń lo against wọn. bàbá kan tẹ́ lọ́mọ pé tí n bá mú ẹ wà dọ́rùn bọ̀ bàbá wo ló fẹ́ kọ́ ọmọ òun dọ́rùn bọ̀. bẹ́ẹ̀ni. ọmọ yẹn náà wà á mọ̀ pé orí burúkú ló ń ṣe ọmọ kó fẹ́ da nǹkan rú ni ọ̀rọ̀ pọ̀rọ̀ ló ń sọ àwọn ọmọdé ti gẹ́tì sí pé ọ̀rọ̀ tó sọ kọ̀rẹ́ tí orí kan ti gbé ẹ jùlẹ̀ wọ́n ti ní kó fẹ́ bá àárín àwọn àtàwọn bàbá àwọn jẹ́ ni gbogbo bàbá ló lè sọ pé ó máa bọ́mọ wí ó lè ní wo tí n bá mú ẹ lè ní wo máa pa ẹ pátápátá ni mo ń sọ bẹ́ẹ̀ fọmọ mi ta lè lè tọmọ ẹ ọdẹ dìdìrín aláyé báyìí lórí burúkú wàá lóru yẹn o fẹ́ fi da gbogbo agbolé rú o gbogbo wọn tí o fẹ́ bọjọ́ làwọn ọmọ ọlọ́mọ jẹ ni ọdẹ dìdìrín náà pè é kó wá bá wa dá sọ̀rọ̀ wọ́n pè é kó wá dá sọ̀rọ̀ o wọ́n pè é wípé ìsọkúsọ tó ń sọ kó lè stop ìwọ ló wá mọ bó ṣe arrange ẹ̀ tó fi di live program kó tó di wípé níṣẹ́ ló wá mú tó wá fẹ́ ìlú against wọn gbogbo ẹ̀ lámùnà àwọn tó ti yá wèrè ni tí o gbọ́njọ ní tíátà lọ ni now Esabod àwọn ọmọ tiwa gẹ́gẹ́ bí onítíátà ọmọ Ìyáwèrò ọmọ Láyà ọmọ Ògògó ọmọ Yínká Quadri Jídé Kòsọ́kọ́ Bello wọ́n lè mú everybody yangàn gbẹ́ni tó bí mi rè ní kí ọmọ ẹ̀ kan jáde síta kó bí ẹ yangàn gbóhùn lọ Esabod ló bí wọn. Esadog sọ̀rọ̀ ní kí ọmọ ẹ̀ kan kó jáde síta kó sọ pé Esadog ló bí wọn kò sọ ọmọ náà tó máa jáde tó máa níwọ̀ ló bí wọn olórí burúkú kó dẹ̀ torí ẹ̀ kó ronú wá gbọ́ ní tó pọ̀ rẹpẹtẹ láti bá ẹ sọ o ti gbọ́ tùbí pé sẹ́ tó o bá ti jáwọ́ mi ní padà lẹ́yìn ẹnu ló fi ń sọ̀rọ̀ ó dẹ̀ rò pọ́rọ̀ ẹnu ẹ ó ju ti gbogbo èèyàn lọ kó tó ti lata kó tó ti ọmọ mi tí mo bí last á sọ̀rọ̀ bá tiẹ̀ jẹ́. ó bá tán gbogbo ìgbésẹ̀ burúkú tó bá gbé ìgbésẹ̀ aburú tó bá gbé orí ara ẹ̀ ló máa fi gbé bó o bá bẹ lọ́n kò ní gbọ́ ẹlẹ́dàá gbogbo ẹni tó ti bà ní nǹkan jẹ́ tó ti bà láyé jẹ́ tó ti bà lórúkọ jẹ́ tó ti bà nílé jẹ́ tó ti bà lọ́nà ọjọ́ tó ti bà nílé tó ti bà nílé jẹ́ ẹlẹ́dàá gbogbo wọn dojú ìjà kọ ẹ́ ilẹ̀ dojú ìjà kọ ẹ́ ọlọ́run dojú ìjà kọ ẹ́ Esabod tó bá bẹ lọ́n kò ní agbára ọlọ́run bó bá bẹ lọ́n kò ní gbọ́ bó ṣàdúrà kò ní gbà wọ́n lò nínú ibi tó wà ilé agbára ni olọ́ta tèmi ti di portfolio ọmọ ẹ ló di portfolio olókùn ní portfolio nítorí mo sọ èyí Esabod ó máa dòkú ọmọ ẹ á dòkú nínú ògo nínú ẹ̀mí nínú gbogbo nǹkan wà dòkú olórí burúkú yìí ó ti àti kú ayé ti padà lẹ́yìn ẹ ayé ò gbọ́ ẹ mọ́ yẹ̀yẹ́ ẹ láyé dẹ̀ ń ṣe inú ẹ kàn dùn lórí òfo ayé ò gbọ́ ẹ mọ́ yẹ̀yẹ́ ẹ lọ́dẹ̀ ń ṣe gbọ́ ọ̀rọ̀ Olúwa Esabod gbọ́ ọ̀rọ̀ Olúwa. ọ̀rọ̀ ti jáde àṣẹ tẹ̀lé. bó bá gbàdúrà kò ní gbà. Portable. tó bá ṣẹbọ kò ní fún. ó bá tán. bó bá ṣe ètùtù kò ní gbà. ó bá tán. bó bá ṣe sára kò ní gbà. gbogbo ọ̀rọ̀ òdì tó bá sọ sẹ́nikẹ́ni nínú onítíátà ó máa gbé. ó bá tán. lágbára lọ́dọ̀ Ọlọ́run bó jí lóru gbàdúrà kò ní gbà. ó bá tán. bó gbàdúrà lọ́sàn kò ní gbà. àfi tó bá padà lẹ́yìn onítíátà tó sọ aburú sí wa mọ́ n ti máa sọ fún ẹnìyẹn eléyìí kó máa jẹ́ kásánà sága lórí ẹ ó gbọ́ gbogbo ìpè tí mo ṣe fún ẹ pátápátá ó máa báṣẹ dá ẹ lé torí mi mọ̀ràn ẹ rí mi mọ̀ bàbá ńlá kú ẹ rí ó gbọ́ ó fẹ́ bá yé ẹni tó pọ̀ jẹ ni ẹlẹ́dàá ẹni tó pọ̀ tó ti bá tiwọn jẹ́ àbàtì ẹ̀ jẹ́ ẹlẹ́dàá ẹni tó pọ̀ tó fẹ́ bá tiwọn jẹ́ àbàtì ẹ̀ jẹ́ ó jẹ́ kankan kòròfo ni ẹ orí ẹ ti yí ó ti di wèrè lọ ronú kó ronú pé wàdà sọ́nkàn mi mo mọ̀ pé inú ẹ̀ á ti dùn bí mo ṣe fún ẹ lésì ọ́ ní tó fẹ́ ni pé kéèyàn máa fún ẹ lésì aláàárọ̀ lèmi náà ó kàn mọ́ ni aláàárọ̀ òun lèmi náà gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi sọ̀rọ̀ pé kí n filẹ̀ kí n máa wo ẹ má bínú o ìgbà mi ìwèrè nílò ká já látòrí ká já lọ́rẹ́ tí n bá lọ jókòó bẹ́ẹ̀ aláya mi ti já alọ́rọ̀ òun ti wọ̀ mí lára bẹ́ẹ̀
dìde òun fún wọn rówó káàkiri ayé ṣé o mọ ẹni tó ti bẹ̀rẹ̀ sí fi ẹ́ rówó láti ìgbà tí mo ti bọ́ṣọ ọmọ ẹ̀ lára tí mo ti tú ẹ tí mo ti jẹ́ kó kọ́ mọ̀ pé olórí burúkú ni ẹ ṣé o mọ ẹni tó ti dìde àìmọye YouTube gan tí ò ní followers gbogbo followers ti rọ́wọ́ bẹ̀ ọdẹ dìde rẹ̀ abirùn olórí burúkú aláyé bàjẹ́ Esabod tó bá ń gbọ́ tán ní màdá wèrè lóò wèrè ní ìwọ ní wèrè yẹn tán ní kí n má dà lóhùn o má dá wèrè lóhùn Portable má dá wèrè lóhùn má dẹ́ Sàdọ̀kì lóhùn ọ̀rọ̀ àsìmù kò ṣe tẹ̀lé má dá wèrè lóhùn o dá lóhùn wá báyìí sọ̀rọ̀ burúkú ní kí ló jẹ́ kó rí ẹ pé Portable mo rí kọ ohun ẹ dùn ó ṣe kú fèsì orin. ayé àwọn èèyàn ṣe má bà ayé èèyàn jẹ́ mọ́ má ṣe bí ìbèrè mọ́ má tàgbò lórí burúkú fáwọn èèyàn mọ́ má bà lè jẹ́ mọ́ má bà èèyàn sáyé mọ́ má tàṣírí aláṣírí mọ́ má wà wàkúwà mọ́ má ìdúró kìlò owó orí kankan sáré ní òde ní ẹni bá lọ ṣe mọ gbogbo ẹ tí ẹ máa bàjẹ́ ni olórí burúkú ó ti gun kiri kọjá ìwé ó gun kiri kọjá ìwé ó tẹ òkàgbà kò ṣé onírú tẹ̀mí rí òkàgbà kó ló lè rí ó kórì kó ló ti fẹ́ kó tí ẹ máa bàjẹ́ ni Esabod agbọ́pọ̀ wá wèrè àti mọ̀ wá ẹ o ìwà ẹ ò bá wa lójijì mọ́ Ṣótúndé ànàmọ́ ẹranko wòbí máa fáwọn èèyàn mi pa mi nídìí àtèmi náà máa fi ẹ pàṣàyò olórí burúkú ológogoro ìwọ wèrè tó lè sọ̀rọ̀ láì jẹ́ kó wàhálà wà o ìlú ẹ̀ ló fẹ́ gbà wọ̀ ní tíátà ó mọ iye ilé táwa ti tún ṣe ó mọ iye ayé táwa ti tún ṣe ó mọ iye inú táwa mú dùn ogun tó ń kojú àwọn pásítọ̀ ọlọ́run àtàwọn ọ̀fà ọlọ́run ló ń kojú onítíátà torí pà ń túnlé ayé ṣe ni so onítíátà kan bá wá ṣàṣe tàbí ṣe mistake èṣù ló lọ́ mí wò orí ẹ burú olórí burúkú àmì wo èṣù àdánwò ọlọ́run ó dẹ̀ fi ń kún àdánwò fáwọn èèyàn padà mẹ́kọ̀ọ́ kó ní òṣì ẹranko lórí burúkú obìnrin aláyé bàjẹ́ aláìnítìjú. yá ẹ̀yin olólùfẹ́ mi ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Àríjà yẹn àlàyé ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Àríjà yẹn àwọn àgbà bọ̀ wọ́n ní tájà ò bá rí ajá kì í dédé gbó bó tiẹ̀ ti lè jẹ́ pé mi ò fọwọ́ sí mi ò fẹsẹ̀ sí ìgbésẹ̀ tí Àríjà ń gbé torí pé kí ni ọkùnrin ni but òun ló wá dífá fún òwe táwọn àgbà pa pé tájà ò bá rí ajá kì í dédé gbó ẹ̀yin náà sáà ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Àríjà báyìí sìn gbogbo itú tí ìyá Esabod tó fi pa gbogbo etú tí Esabod ti fi àwọn èèyàn pa òun náà lẹ gbọ́ tí Àríjà tó yànnàná kalẹ̀ yẹn lótìtọ́ àti lódodo tó bá dẹ̀ ní kí Àríjà ń dákẹ́ lóòótọ́ wọ́n ní tíyàn bá dákẹ́ táàrí máa ń bá dákẹ́ ni bọ̀ọ̀tì nǹkan tó kàn ń ṣe èmi f'Àríjà ni wípé ọkùnrin ò kì í ṣe bí obìnrin àgbà ò kì í dẹ̀ ṣe bí èwe obìnrin nìyá Esabod obìnrin ni Lizzy tọ̀rọ̀ ọjọ́ níjà òun lèmi ṣe ń wò pé kò yẹ k'Àríjà kó dákẹ́ àbí kò yẹ k'Àríjà kó máa bá wọn ṣe wàtàwótó but since tọrọ rẹ ti débi tí ọ̀rọ̀ dé yìí bí wọn bá dákẹ́ ńgbà mí náà tààrẹ máa ń bá dákẹ́ o so mi ò tún fẹ́ rí Àríjà ń bàwí púpọ̀ mọ́ but kí Àríjà kó bá mi tẹ̀lé díẹ̀díẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu Àríjà yẹn o ó dẹ̀ ní tí Esabod bá dákẹ́ òun náà ò ní dákẹ́ fún un nígbà wo náà wàá fẹ́ sinmi ogun báyìí ẹ̀yin lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share kẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV gbogbo ẹ̀yin tẹ́ ti wá subscribe sílẹ̀ ilé Global TV iná ní tọwọ́ yín àbùdíntolókun àbùdíntolọ́sà ọwọ́ yóò ní kọ́ ìsàlẹ̀ àpò ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára ọba mi Èdùmàrè mo tún padà bọ̀ ire o ire gbàngbà.